أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. mo tún kí gbogbo ẹ̀yin mùtúmù wa kú àbọ̀ sídi títúmọ̀ alukùránù alápọ̀nlé sí èdè yorùbá láì ní gbára wa lákòókò torí pé àkókò kò dúró de ẹnì kankan. ààyè ibi tí à ń lọ òun náà ni verse 270 nínú alukùránù alápọ̀nlé ìyẹn súratul bákọ́rà. ní inú àyà yìí ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitani rajim wa ma anfaqtum min nafaqatin aw nadhartum min nadhir fa inna allaha ya'lamuhu wa ma lidh-dhalimina min ansar wa ma anfaqtum min nafaqa. ohunkóhun tí ẹ bá fi tọrẹ nínú ohun ìní yín tẹ́ fi ṣe sàárà ọ̀hún, aw nadhartum min nadhirin, tàbí tí ẹ bá fi jẹ́ ẹ̀jẹ́ búra nípa ìbúra yòówù tẹ́ bá ṣe, fa inna Allaha ya'lamuhu, dájúdájú ọlọ́run ọba mọ̀ ọ́n o. wa ma lidh-dhalimina min ansar, ó wá ṣẹlẹ̀ wípé kì yóò sí olùrànlọ́wọ́ kankan fún àwọn alábòsí rárá. ìtumọ̀ fífi ìbúra jẹ́jẹ́ ní àlùkáwàní tàbí kí ènìyàn ṣe àdéhùn pé òun yóò ṣe nǹkan nígbà tí ọwọ́ òun bá tẹ ohun tí òun ń wá. èyí ni pé bí mùsùlùmí bá ṣe irúfẹ́ àlùkáwàní àdéhùn báyìí, ó di dandan fún un láti múṣẹ, nítorí wípé ọlọ́run ọba kò fẹ́ kí a ṣe àdéhùn tí a mọ̀ pé a kò ní múṣẹ. ìlérí dẹ̀ ní àwọn ahun ẹ̀dá ní mímọ́ tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ pọ̀. nígbà tó bá jẹ́ wípé ọlọ́run ọba ti la ọ̀nà lẹ̀ fún wọn tó yẹ kí wọ́n máa gbà ná owó, ṣùgbọ́n táwọn ò ní fẹ́ ná owó dáadáa, tó wá jẹ́ wípé nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìlérí pé ìrẹ́ ọlọ́run ọba, tí ó bá lè mú aláàárẹ̀ mi yìí lára dá, màá ṣe báyìí màá ṣe báyìí. ìrẹ́ ọlọ́run tó bá lè jẹ́ kí nǹkan kan báyìí báyìí tí mò ń lépa rẹ̀ kó tẹ̀ mí lọ́wọ́, màá ṣe gudugudu méje yàyà mẹ́jọ. ẹ̀rí nǹkan bí. dípò kí wọ́n ti máa ṣe sàárà nírọ̀wọ́rọsẹ̀ ní gbogbo ìgbà, láì ní jẹ́ wípé bóyá ìgbà tí mùsíbà bá ṣẹlẹ̀ sí wọn náà máa ṣẹ̀ṣẹ̀ máa gbìyànjú láti ṣe sàárà. ọlọ́run ọba ní kí ó dákun kí ó ṣàánú wa. àyà 270 tí a fẹ́ kà yìí, a rí wípé nígbà tí à ń sọ̀rọ̀ nípa verse 261 inú súratul bákọ́rà yìí kan náà, ọlọ́run bá ti sọ fún wa níbẹ̀ wípé àwọn tí wọ́n bá ná owó wọn torí tọlọ́run ọba, kàmọ́sálì hábà, ohun tí wọ́n ná yẹn ńṣe ló máa dà gẹ́gẹ́ bí kóró àgbàdo ẹyọ kan tí àgbẹ̀ tì bọ́nú ilẹ̀, tó wá jẹ́ pé kóró ẹyọ kan yẹn ó wá yọ ṣírí méje, tó wá jẹ́ wípé nínú ṣírí kọ̀ọ̀kan 100 kóró ló tún wà nínú ẹ̀, tó gbogbo ẹ̀ wá fi jẹ́ 107, tó dẹ̀ jẹ́ pé ọlọ́run bá tún máa ń ṣe àlékún fún ẹni tó bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ. bákan náà ló jẹ́ wípé nígbà tí
adédi verse 265 inú bákọ́rà yìí kan náà ọlọ́run bá sọ fún wa níbẹ̀ wípé àpẹẹrẹ àwọn tí wọ́n máa ń fi owó wọn wá ìyọ́nú ọlọ́run ọba látàrí ṣíṣe sàárà ńṣe ni ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ ọ̀gbìn oko téèyàn ń gbin nǹkan sí tó jẹ́ wípé bí ó bá wà ní orí òkè bí òjò ńlá bá rọ̀ sí yóò yọ irúgbìn dáadáa lẹ́ẹ̀mejì lọ́dún tí òjò kò bá sì rọ̀ púpọ̀ ìyẹn ò ní dí lọ́wọ́ láti lè tún yọ ọmọ tí ẹni tó ní oko ọ̀hún máa rí kórè. Ìyẹn ó jẹ́ iṣẹ́ ọwọ́ ọlọ́run ọba tó fi máa ń sànyàn ní ẹ̀san rere. Ẹ̀rí nǹkan bí. Ohun gan ló fà á tó fi jẹ́ wípé ní inú verse 274 èyí tí ó yìí ń bọ̀ wá tá ò tí ì débẹ̀ ìgbà tọ́lọ́run máa sọ̀rọ̀ ní 274 yẹn ńṣe ni ó sọ fún wa gẹ́gẹ́ bá máa ṣe sọ tó bá yá wípé alladhina yunfikuna amwalahum bil-layli wan-nahari sirran wa alaniya àwọn tó jẹ́ wípé tọ̀sán tòru ní kọ̀kọ̀ àti ní gbangba ni wọ́n ná owó wọn láìsáni àní falahum ajruhum inda rabbihim ẹ̀san wọn ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run kò ṣe àwa náà lẹ́ni tí ó máa lè máa náwó ní gbogbo ìgbà. Ó máa ń dùn láti máa náwó ní gbogbo ìgbà o. Sàárà dùn ṣe lóòrèkóòrè. Ẹ rí bí àwọn èèyàn kan ṣe lọ bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní Medina nípa wípé ó ń wù wọ́n káwọn náà kàn rí owó ná ṣùgbọ́n wọn ò rówó ná. Ìyẹn wá ń dùn wọ́n, ó ń dùn wọ́n wípé àwọn náà ò rí owó ná gẹ́gẹ́ bí àwọn money bags ṣe ń rí owó ná. Náà bá lọ bá Nábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run dhahaba ahalu duthuri bil ujur àwọn money bags tí wọ́n ní owó ṣẹ̀kẹ̀dùgbẹ̀ lọ́wọ́ àwọn tí owó ṣẹ̀kẹ̀dùgbẹ̀ ń bẹ lọ́wọ́ wọn wọ́n mà ti fẹ́ẹ̀ kó gbogbo ládánlẹ̀ tán. Nípa wípé yusọ̀lúnà kámọ́ nùsọ̀lì àwọn náà ń kírun báwa náà ṣe ń kírun wàyẹ̀sùmúnà kámọ́ nùsùm àwọn náà wọ́n ń gbààwẹ̀ gẹ́gẹ́ báwa náà ṣe máa ń gbààwẹ̀ wàyàtàsọ̀dàkúnà bífùdúlẹ̀ àmúwàlẹ́hìm àwọn wá ń rí ohun tó bá ṣẹ́kù bọ̀ nínú ohun ìní wọn fi ṣe sàárà àwa ò sì wá ní tá a máa fi ṣe sàárà. Lànábì bá dá wọn lóhùn wípé awalaysa qad ja'ala Allahu lakum ma tasaddaqun ṣé ọlọ́run ọba ò ti fẹ́yìn náà ní tí ó jẹ́ pé iná máa rí fi ṣe sàárà ni. Inna bikulli tasbihatin sadaqa ṣé ẹ rí gbogbo subhanallah tẹ́ bá ń ṣe sàárà ní fún yín lọ́dọ̀ ọlọ́run. Wa kullu takbiratin sadaqa gbogbo Allahu akbar tẹ́ bá ń ṣe sàárà ní fẹ́yìn náà níwájú ọlọ́run. Wa kulli tahamidatin sadaqa gbogbo alihamdulilayi tẹ́yìn náà bá ń ṣe sàárà ní fún yín níwájú ọlọ́run. Wa kullu tahalilatin sadaqa gbogbo la ilaha illallah tẹ́ bá ń ṣe sàárà ní fún yín níwájú ọlọ́run. Wa amrin bil ma'rufi sadaqa ṣé rí tẹ́ bá sọ fáwọn èèyàn láti ṣe rere sàárà lọ́lọ́run máa kà kún fún yín.
wa nahayin an munkarin sọ́dákọ̀. Tẹ́ ẹ bá lé àwọn èèyàn sá nídìí ohun tó kù díẹ̀ káàtó pé wọ́n gbọ́dọ̀ ṣe, sàárà lọ́lọ́ máa ka wáàsí yẹn kún fún yín. Wa fi bud'i ahadikum sọ́dákọ̀. Ẹni tí ó níyàwó lọ́dọ̀ nínú yín tó jẹ́ wípé òun ní oorun ọlọ́kọ láyà pẹ̀lú ìyàwó ẹ̀, sàárà lọ́lọ́ máa ka kún fún fa. Kọ́ọ̀lù ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Àwọn arábí náà wọ́n tún dá lóhùn, wọ́n ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run, ya Rasulullah, ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run, kí la wí kí ló fọ̀ yìí kẹ́? Hayati ahaduna shahawatahu. Ṣé ẹnìkan nínú wa a máa gbọ́ bùkátà rẹ̀ lọ́dọ̀ ìyàwó nípa gbígbádùn ara rẹ̀? Wa yakunu lahu fiha ajr, tó jẹ́ wípé yóò tún torí rẹ̀ gba ládá lọ́dọ̀ Ọlọ́run. Kọ́ọ̀l lànàbí bá fèsì tó ní ara'aytum law wada'aha fi haram. Ǹjẹ́ ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀ wípé bó bá jẹ́ wípé illegal, unlawful way ló gbà ṣe, tó jẹ́ pé ṣìnà ló ṣe, àkáànà alayhi wizr, ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ fún tó máa jẹ̀yà ẹ̀ níbẹ̀? Fakadhalika idha wada'aha fil halal. Bẹ́ẹ̀ náà tó bá jẹ́ wípé inú ẹ̀tọ́ ló fi sí, tó ní ìbálò ọlọ́kọ láyà ní ọ̀nà halali, kana lahu ajr, ó ti pọn dandan kó gba ládá ń bẹ̀. ńgbà jẹ́ pé eléyìí lọ́lọ́run ọba ló yọ̀ọ̀dá ẹ̀ fún wa. Ẹni bá ń ṣe ohun tọ́lọ́run bá yọ̀ọ̀dá fún láìsáni àní yóò rí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run. Àdísì yìí ìmáàmù Muslim ó gbà wá ní nọ́mbà 1006. Ó sì wà lákọsílẹ̀ nínú al-Arba'in an-Nawawiyya ní hadith nọ́mbà 25. Ẹ̀rí nǹkan bí. So ẹ̀yin èèyàn mi, áyà 270 tá ń kà lọ́wọ́ yìí, áyà ńlá ni o, áyà ńlá ni fẹ́ni tí ó bá mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run bá kó kà wá kún ẹni tó máa lè máa ṣe sàárà. Sàárà ṣíṣe ó wúlò pọ̀ béèyàn ń bẹ láyé àti nígbà tí èèyàn bá kúrò láyé. Torí wípé ẹni tí ó wà láyé tó bá jẹ́ pé torí ti Ọlọ́run ọba gàbàdáyá ló ṣe ń ṣe sàárà, tí kì í ṣe pẹ̀lú iṣẹ́ àrími, tí kò ṣe tìtorí kí àwọn èèyàn kan lè máa yìn, láìsáni àní ládàá rẹ̀ yóò pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀rí nígbà tí Ọlọ́run bá tàka sí àwọn mùnáfìkí gẹ́gẹ́ bó ṣe wà nínú súrátù Tawbah, tí Ọlọ́run bá fi sọ fún wọn wípé kul, ìrẹ́ ànábì sọ fún wọn, anfiqu taw'an aw karha. Ìbá jẹ́ wípé tí fún tẹ̀dọ̀ yín lẹ́dẹ̀ padà fi náwó torí tọlọ́run, tàbí torí wípé àìrí kan ṣe kan ló dẹ̀ mú yín join àwọn tí wọ́n náwó tẹ̀yìn náà fi ń dá sí tọlọ́run ọba láti ṣe. Lan yutaqabbala minkum. Ìgbà tó jẹ́ wípé tìkọ̀tìkọ̀ lẹ́dẹ̀ fi ṣe yẹn, tàbí kì í ṣe ìfẹ́ Ọlọ́run ọba lẹ fi ṣe, ohun tẹ́ ẹ ṣe kò ní wà ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ yín níwájú Ọlọ́run. Ọlọ́run ni kó ṣàánú wa. Innakum kuntum qawman fasiqin. Torí pé dájúdájú ẹ̀yin fẹ́ kan ti jẹ́ àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ òbílẹ̀jẹ́. Ọlọ́run má ṣe àwa ní òbílẹ̀jẹ́. Nípa bẹ́ẹ̀, ìrẹ́ tí o bá náwó torí tọlọ́run ọba, òbílẹ̀jẹ́ ni ẹ o. Yóò wá dáa tí ìrẹ́ náà tó bá lè gbìyànjú kó tètè yíra padà, torí wípé ìjọba Ọlọ́run báyìí ó kù sí dẹ̀dẹ̀, gẹ́gẹ́ bí àwọn kan tí